Bolatito ló ń sọjọ́ bí òṣẹ́ ti gbọ́n. Bolatito ló ń sọjọ́ bí òjàre. Ẹ̀gbọ́n Ìyá Yáàdì ń sọjọ́ bí òṣẹ́ ti gbọ́n. Ọ̀rẹ́ Ìyá Pepe sọjọ́ bí òṣẹ́ ti rí. Onínúure bẹ́ẹ̀ ni o. Ọlọ́pọ̀ ẹwà ọmọ dára ó dẹjọ́ o. Bolatito ń sọjọ́ bí òṣẹ́ ti rí. Ìyá akọrin Christ Embassy. Sábàdà ni ẹ lù fún. Modakeke ló ti wá. Sábàdà ni ẹ lù fún. Modakeke ló ti wá. Àtótó. Aládùúkẹ́ mo tún ti gbórin ẹ̀sà mi dé. Agbọ́mọlé lọ, agbọ́dà mi ẹnu. Lónìí mo rí ìbà fọlọ́wọ́ bọba tó bá mi dá Bolatito Areh sí. aka ìyá akọrin Christ Embassy ní Maryland, Baltimore lórílẹ̀‐èdè Amẹ́ríkà máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ òkú ọdún. Ó ti kú àṣeyẹ, ó ti sọdún ọdún nínájọ péjú ṣe tẹ̀mí sí lágbára ọba dání wáyé. Ọdọọdún láàrin òrógbó, ọdọọdún lára wò sọdọọdún láàrọ mọ̀bí lórí àtẹ. Ọdún ọ̀mọ̀mọ̀ ní dẹ́kì pèrègún máa wọ̀ tútù wálé ayé. Bolatito Areh ó ti ṣètọ́dún nínú wàá dàgbà wàdògbò wàá tó bí igi àlọ́yé. Ọlọ́run ò ní pa ọ lẹ́kún. Bọ́lá ò ní bùbìrì báwọn jíjó ẹ̀sìn agaráyé ò ní dá ọ. Bọ́lábúrò rẹ lónìí wá mọ́ kí ọ. Ìyá Pepe ó ní bá mi kẹ́gbọ́n mi. Adára lẹ́wà obìnrin onínúure àbíwá pẹ̀lẹ́ o. Ẹ̀gbọ́n Ìyá Yáàdì ọ̀rẹ́ Ìyá Pepe ọwọ́ ọ̀tún Ìyá Pepe ni mò ń pè rí hun. Mama Becky, Mama Gabriel, Bọ́lá òní mọ̀ sáré ọmọ, ó wádìí àwọn bàbá rẹ̀. Bọ́lọ́dì Modakeke Akoraye ọmọ ogun tẹ̀lúdú ọmọ akin lójú ogun. Ọmọ ogun ló so wọ́pọ̀ ní Modakeke lé o. Ọmọ ọkọ fìjà gbòde. Bí ò bá sì jà mọ́ kí bàbá yín lọ tẹ̀lú dákẹ́jẹ́rọ́ máa wá wo bàbá ẹni tó máa tọ́ mi nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ rí bàbá ẹni là á kú sí. Bolatito mọ̀ gbòkè àwọn bàbá rẹ̀. Ọmọ ẹni mi kúkú tí ara rẹ̀ lómi. Ọmọ mọ̀rẹ́yẹ tí fọ̀hún bí àdàbà ní Modakeke lé. Ọmọ àkọ́gbè mi ń wo ṣebí, àkọ́gbè mi ń wo dalẹ̀. Ọmọ ẹni bá dalẹ̀ lẹ́yẹ yóò lójú jẹ ní Modakeke Akoraye ọmọ ogun tẹ̀lúdó ọmọ kì í lójú ogun. Ọmọ ẹni àkọ́bá gbè ní lọ́wọ́lọ́wọ́. Ọmọ ẹni ẹyẹ bá gbè ní dẹ̀lọ́rùn ní Modakeke lé. Ọmọ fẹ́ èdè jìnlẹ̀ bẹ́yẹ nù ń bó sọ̀rọ̀. Ọmọ bá ògbédè àkọ́bí òlẹ̀ láàárín ẹja mọ́ ọkùnrin tẹ́yẹ ní àmọ́ ọkọ. Bolatito Areh o. Ọmọ bínú jà bí èso ọ̀dàrà. Bẹ́ẹ̀ àkọ́bẹ́ nìkan sọ̀tá. Ọmọ ẹni bá ṣe yẹlẹyẹ yóò lójú jẹ. Ọmọ àkọ́kọ́ ráyè rẹ̀gbẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ mi tẹ́rẹ́ tí gbàgbára lọ́wọ́ àṣebí. Ọmọ àgbàrá alẹ́ ọmọ àgbàrá òde ni wọ́n pèrè àwọn bàbá tó bí ọlọ́mọ. Bolatito Bọ́lábúrò rẹ lónìí mọ́ kí ọ. Ìyá Pepe ó ní kí ó bí ọlọ́gbọ́n ẹrú ó ní kí ó bí ọlọ́gbọ́n wọ ọ̀fà. Mojíṣẹ́ òrán mi Àdùkẹ́ jàǹtàlẹ̀ mi jẹ́. Bolatito Areh aka ìyá akọrin Christ Embassy àṣeyí sàmọ́dọ̀.